kí gbogbo ẹ̀yin èèyàn wa ṣe rí wọ́n tag mi pẹ̀lú fídíò idiot kan tí ó pèrè ìyá kọ́lé ọ̀dọ̀ tèmi ẹ mọ̀ wọn tó jẹ́ pé wọ́n kàn máa ṣorí ibú dàgbà báyìí irú wọn ni irú ìyá náà oúnjẹ comfort Ọlábùnmi Àjàó irú àwọn ìyá yẹn kọ́ ni a máa sọ̀rọ̀ jàre tẹ̀rí tí a bá fẹ́ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ kọ́kọ́ lọ wo péjì ìyá náà ẹ rí i pé àwọn ìyá tí ò sínú ayé ni ó ti yé àmọ́ ẹ tẹ̀já kọ́kọ́ gbọ́ ohun tó sọ bóyá ó deserve èsì àbí kò deserve ẹ já gbọ́ ohun tó sọ náà. so ìdí tó fi yẹ kí Ọ̀yọ́ state government àti Ògbómọ̀ṣọ́ kábíyèsí ọba Olúmọgẹgẹ of Ògbómọ̀ṣọ́ land ọba Gandhi Afọlábí Ọláwuyè àti gbogbo àwọn ìgbìmọ̀ tí wọ́n bá manage l'Ògbómọ̀ṣọ́ kí wọ́n mú Imam Toliat kan hold them responsible fún nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́. Ara àwọn fídíò mo ti sọ̀rọ̀ nípa ẹ̀rí but mi play àwọn fídíòs wọ̀nyẹn. Ara àwọn fídíò tí ó máa jẹ́ bí ẹ̀rí evidence pé Imam Toliat ó mọ̀ nípa ìkógun tán fi ja Ògbómọ̀ṣọ́. Ẹ jẹ́ ká. ìjọba mi bá wá sọ fún bá mi wípé ìyá nǹkan báyìí ń jẹ àwọn kí n wá dìde láti béèrè fún nǹkan yẹn lọ́dọ̀ ìjọba kí ìjọba máa wá sọ fún mi pé Nàìjíríà ṣe secular state so àwọn gbogbo ìyẹn ẹ má gbẹdẹ bí kò lè fẹ́ làákíá. Ṣé ẹ gbọ́ nǹkan tí Imam Toliat sọ? Ṣé ẹ gbọ́ nǹkan tó sọ? Ó ní kò lè sí àlàáfíà ní Ọ̀yọ́ state. ṣé wí báyé ìyá yìí ti bàjẹ́ olórí burúkú ni ìyá comfort àbí kí ló ń pè ẹ́ Ọlábùnmi gbogbo ọmọ tó bí pátápátá déédéé ohun tó rò sí mọ́mù ni yóò rí fún ọmọ ẹ̀ lágbára lọ àmọ́ ohun tí ò jẹ́ kọ́rọ̀ ẹ kó jọ mí lójú nígbà tá yí ò wà comfortable fún ẹ mọ́ ló ṣe fẹ́ fọ́ ayé aláyé wọ́n wá jẹ́ óyé wa wípé ilé ọkọ ẹ wọ́n nígbà tó fọ́ ayé ọkọ ẹ tán tó fọ́ ayé ọkọ ẹ pátápátá tán ló sá lọ ìyẹn kọ́ńfọ́ọ̀tì Ọlábùnmi Àjàó yìí wọ́n jẹ́ kó yé wa nínú àwọn evidences tá a gbà ní wípé àwọn ọmọ tó bí ò balance ò ń sáré kiri nítorí ọmọ ni ṣé wọ́n tó wá ń gbàdúrà tó ń sáré kiri nítorí ọmọ ló wá ń ronú kọ́mọ ọlọ́mọ kó bàjẹ́ fọmọ ọlọ́mọ báwo làdúrà ẹ ṣe fẹ́ gbà lórí ọmọ ẹ àmọ́ orúkọ ọmọ ní máa ń ru ọmọ comfort ni wọ́n pè ẹ́ pé orúkọ ẹ ní ń ru ẹ ó fẹ́ fọ́ ilé ni so ẹni tó bá dẹ̀ fẹ́ fọ́ ilé bó ti máa sọ̀rọ̀ náà ló ti ń sọ̀rọ̀ yìí kí ni ọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ wẹ́nà gbogbo èèyàn ló ti gbọ́ fídíò yẹn náà dẹ̀ ti wo fún fídíò wọ́n ti rí i pé olórí ibú ni gbogbo yín lórí social media ó ti yé àmọ́ eléyìí diaspora ló lóun wà bóyá ó ń fọlẹ̀ ń bẹ̀ ni bóyá ṣàmọ́ ta gbọ́ ni wípé kọ́ńfọ́ọ̀tì yìí ayé ọkọ ẹ̀ bàjẹ́ pátápátá látọwọ́ ẹ̀ ni àwa ń kìlọ̀ fún yín tá a bá bẹ̀rẹ̀ sí ní drag àwọn pásítọ̀ yín wàláhì tàlá ìsúnmọ́bìlà á dùn yín tá a bá bẹ̀rẹ̀ sí ní drag gbogbo àwọn pásítọ̀ sí yín ṣé mo pé ẹ̀ ń rí àwọn afáwa fẹ́ǹsì á sọ̀rọ̀ à ń pè yín tá a bá bẹ̀rẹ̀ sí ní drag gbogbo àwọn pásítọ̀ yín àti látòrí ibi tó ga débi ó wálẹ̀ á dùn yín gan tí kì bá ń ṣe pé ó yẹ olórí burúkú èèyàn onímọ̀ọ́mù ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn òun ló ṣe kínní sọ tí aṣáàrí ọba kan náà tó já sí pé ńgbà tó di ọba tó di pé gbogbo ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní ṣe kínní òun náà lọ sí Kaduna nàún tó fún lálùkìmbà àbí kò lọ bẹ̀ ńgbà náà kí lamọ̀ tó lọ sọ irú túwó lamọ̀ tó lọ pa àbí kò sọ́ba kan aṣáàmọ̀ ọba tó já sí wípé nílẹ̀ Yorùbá yìí tí wọ́n ra màálù fáwọn tí àwọn Fúlàní ìpé kan máa fi dẹran tó tún ṣó wọn bí wọ́n ń ka àwọn màálù wọn ṣé káàrí wọn ni ẹ̀yin ò ṣe sọ̀rọ̀ yẹn nítorí àwọn yẹn ti jẹ́ Kristẹni àbí ẹ̀yin olórí burúkú ẹwọ ẹ má jẹ́ drag àwọn èèyàn o àwọn ẹ̀mọ̀ wọn tó a lè drag but àkòsí tó kàn wá comfort máa mójútó ayé àwọn ọmọ ẹ
ayé àwọn ọmọ ẹ bó ṣe ń bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀ ìṣó da àbí èyí tó ń tọrọ fún wọn ò rí ilé ọkọ wọ̀ wọn ò ráyà fẹ́ ayé wọn polúkúrú muṣu èyí tó nílé ọkọ náà kò bálànsì ilé ọkọ ìwọ náà mọrú wàhálà tó ń kó lórí àwọn ọmọ yìí ṣé wọn náà rí pé stress ti jẹ́ kó o dàgbà ọ̀sán gan how old are you gbogbo èjẹ òṣèlè ní 50 years ni sí gbogbo ti rí o mójútó ayé ilé ọkọ ẹ bàjẹ́ ayé àwọn ọmọ ẹ bàjẹ́ wọ́n tún fẹ́ ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ó wá ń sọ̀rọ̀ pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ òun ni ó mọ̀ nípa àwọn ajínigbé ìyá ẹ̀ ní gbádùn lágbára Ọlọ́run gbogbo àdúrà yóò kó máa ṣe lórí ọmọ kò ní gbà mọ́ láṣẹ Ọlọ́run ìwọ ìyá yìí gbogbo òun kó máa ṣe ládùúrà lórí ọmọ ẹ kò ní gbà mọ́ ọmọ ẹ yóò máa rí alátakò déédéé bó ti rò sí mọ́ọ̀mù yóò ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ yóò ṣẹlẹ̀ sí ẹ ó padà jábọ́ ni inshallah ó ti ẹ̀dá diaspora ló wà jíjábọ̀ ẹ máa yá ó ti yé diaspora ẹnu pé kọ́kọ́ kó bá ẹ kọ́dẹ̀ tí a ń kọ́ bùbọ̀ ẹ lọ́wọ́ kó o dẹ̀ wọ plane ọ̀fẹ́ wá sí Nàìjíríà kò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run á sì jẹ́ kó rọrùn fún ẹ bẹ́ẹ̀ inshallah bí kúndúrà ti láì torí mi ò mọ tí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tó gbà lọ́wọ́ gbogbo yín mí ìmọ̀ ẹ kàn ń parọ́ lọ́tún ẹ ń parọ́ lọ́sì ó ní nísìn áùsì tí ó ń parọ́ wèrè òun náà ti gbé jáde rí pé kò rí bẹ́ẹ̀ ẹ wá lè sọ̀rọ̀ kẹ́ wá sọ pé ń tẹ́ ẹ sọ yẹn o ẹ kò jẹ mọ́ ẹ kàn máa fẹ́ drag àwọn àfáà wa ṣó lórí ibú ni gbogbo yín ni ṣé àwọn àfáà wa ṣẹgbẹ́ bàbá lákù bàbá àwọn pásítọ̀ yín ni. Comfort you need to be very careful àwọn ò ní bẹ́ẹ̀ sórí gbogbo drag yẹn torí òótọ́ wa ìwọ náà tó bá mọ̀ wàá mọ̀ pé òótọ́ wa lórí social media ó mọ̀ pé òótọ́ wa rárá àwa máa ṣe ni pé a máa bẹ lóhun fún ẹ pé ìwọ Ọlọ́run déédéé tó ń gò sí mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ kó rí bẹ́ẹ̀ fún àwọn ọmọ ẹ kó rí bẹ́ẹ̀ wàá kò forí àwọn ọmọ ẹgbẹ́ ògún lásán ni ó tọ́ kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ because kò sí ohun tọ́mọ ọlọ́mọ ṣe ní fún yín ọmọ ọlọ́mọ kí ló rà ní ìgbà yín ìwọ bẹ lóhun kó ọmọ ẹ dàgbà tó báyìí kó bẹ lóhun káyé ọmọ ẹ bàjẹ́ ni kọ́mọ ẹ tó bó ti bí mọ́mù ṣe tó yẹn bó ṣe kàwé bí mọ́mù ṣe kàwé yẹn ó wá bẹ lọ́hùn káyé bẹ̀rẹ̀ sí ní fìtínà ẹ̀ ìwọ bẹ lọ́hùn kí wọ́n máa parọ́ ohun tí ọmọ rẹ ò ṣe mọ́ ọmọ ẹni àmọ́ déédéé bó ti sọ yìí inshallah láti èní lọ lọ́kọ́lẹ̀ láti òní ìlọ ò tún rí dùn lórí ọmọ mọ́ àfìgbà tó bá tó túbà inshallah bí kudratillah lọ́kọ́ èyí tí mo sọ lẹ́ni lọ́kọ́lẹ̀ o tún rí dùn lórí ọmọ mọ́ àfi tó o bá túbá torí èmi ò mọ tí ọmọ ọlọ́mọ ṣe fún yín ní ìmọ̀ kí ni ìmọ̀ọ́mù ṣe fún yín kí ló rà nù gbá yín ẹ kọ́ déédéé ẹ máa parọ́ mọ́ ṣé torí kẹ́ lè rí views àtìgbà tó wá pẹ̀lú gbogbo views torí how many followers lórí ẹ̀yin wèrè aláyé bàjẹ́ yìí ẹ bá lé ọkọ yín jẹ́ ẹ bá yé àwọn ọmọ yín jẹ́ ẹ wá fẹ́ bá yé aláyé jẹ́ ń ta ẹ̀yin tẹ́ ẹ̀rọ mọ́tọ́ ẹ wá fẹ́ bá yé ìyá oníyà tó rọ́mọ tiẹ̀ tọ́ ẹ fẹ́ bá jẹ́ kọ́ńpọ́ọ̀tì orúkọ nílùú ẹ o ti fọ́lé ọkọ ẹ o ti fáyé àwọn ọmọ ẹ o ti fọ́nú ẹbí ilé ìyá ẹ ilé bàbá ẹ o ti fọ́ o tún wá fẹ́ fọ́ ayé aláyé kò lè pọ́síbù ayé tiẹ̀ ló padà fọ́ fún ara ẹ so ayé ti ara tiẹ̀ tó ń bàjẹ́ ni kó ra máa bàjẹ́ lọ o ti gbọ́ pẹ̀lú ogo tọ́lọ́n plane ọ̀fẹ́ ló wọ̀ wálé sí Nàìjíríà inshallah bí kúndúrà ti láì wọ́n kó bá ẹni ó kó bá rẹ ẹni bọ́lọ̀ ti máa ṣe nù inshallah bí kúndúrà ti là pẹ̀lú ogo ti Ọlọ́run pẹ̀lú ogo tọ́lọ́run bó o sì rò sí mọ́ọ̀mù yẹn inshallah ọkọ̀ ọ̀fẹ́ ni yóò gbé ẹ wá sí Nàìjíríà nírọ̀rùn ni yóò gbé ẹ wá sí Nàìjíríà ó fọwọ́ ara ẹ ṣe rẹ ni wọ́n ó ṣí ẹni tó fi rí bẹ́ẹ̀ lágbára ọlọ́ bọ́lọ́n ti máa ṣe nìyẹn àfi tó o bá túbá kọ́lọ́n tó gbàdúrà ẹ̀ bó o bá bẹ̀bẹ̀ Ọlọ́run ò tún ní gbàdúrà ẹ̀ mọ́ láyé ẹ̀yin ìyá olórí burúkú yìí. ẹ wo gbogbo ẹ̀ fáǹsì mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ tẹ́ ń táàgì mi pẹ̀lú idiot comfort tó ti báyé ọkọ ẹ̀jẹ̀ yìí ẹ má máa táàgì wa pẹ̀lú ẹ̀ mọ́ ó ti yé ẹ̀ṣẹ̀ rí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni ẹ bá wa wọ́ọ̀nù wọn àá drag àwọn pásítọ̀ wọn àá dùn wọn gbogbo ẹ̀yin pa iṣẹ́ mọ̀ pé àwọn pásítọ̀ yín àwọn ní gbogbo nǹkan kọ́wọ́ ẹ̀ àwọn ní gbogbo nǹkan kọ́wọ́ ẹ̀
èébú tẹ máa bá wa àfáwa náà ni pé wọ́n sọ̀rọ̀ yìí oríṣiríṣi ló wà lọ́wọ́ wọn pásítọ̀ yín o ẹ má jẹ́ à drag àwọn pásítọ̀ yín ẹ mọ̀ pé mò ń sọ èmi ò mọ̀ ọ̀rọ̀ sọ o I will drag your pastor to the core kò dé added dùn yín gan tọ́líà bẹ́ẹ̀ nípa ẹgbẹ́ bàbá lákù bàbá ẹ ẹgbẹ́ lákù bàbá ẹ ní tọ́líà ìyẹn ìwọ kọ́ńfọ́ọ̀tì ṣẹ́gbẹ́ bàbá lákù bàbá ẹ ní tọ́líà ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wá jàre ẹ̀yin fáǹsì mọ́mọ́ àgbà l'Ògbómọ̀ṣọ́ má bínú òun ó sá lọ sí diaspora ló ṣe láǹfààní tó bá kì í ṣe yẹn ni lẹ́tà ti gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ̀ ó ti gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ̀ but diaspora ló wà á máa ṣọ́ náà ni tí ó fi wálé ọlọ́run níjó bàjẹ́ àmọ́ ń gbò bá yá àwọn ẹbí ẹ̀ yóò jáde sí ọlọ́run níjó bàjẹ́ àmọ́ ìmọ̀mọ́ àgbà l'Ògbómọ̀ṣọ́ wọn yìí ṣe bandit o wọn ò sowọ́pọ̀ pẹ̀lú bandit òun náà ṣe make public announcement pé àwọn èyí ń ṣe bandit gbogbo ẹni tó bá wá pè wọ́n ní bandit ẹ lọ ṣọ́ dáadáa òun gangan ni agbódegbà fáwọn bandit ìyá yìí agbódegbà fáwọn bandit ni ó ti yé comfort ló ń jẹ́ comfort kan wà tó dáa o àmọ́ comfort tiẹ̀ ẹni tí máa ń ba ayé aláyé jẹ́ ni ó ti yé bó ti wà yìí ó ti ba ayé ọkọ ẹ̀ jẹ́ ẹni kó jáde tó bá gẹ́rọ́ lápamọ́ ayé àwọn ọmọ ẹ̀ ò balance ẹni kó jáde tó bá gẹ́rọ́ lápamọ́ òun fún ara rẹ̀ ayé ò balance inú ẹbí ẹ̀ ayé wọn ò balance ẹ̀yin ẹni kó jáde tó bá gẹ́rọ́ lápamọ́ ṣé irú yẹn la máa wá bá sọ̀rọ̀ ẹni táyé ò ní mí nì fún ayé ò túmọ̀ sí ayé ò ní túmọ̀ ó lè wà ní diaspora ayé ò ní túmọ̀ lọ́hùn wallahi ta'ala kì í ṣe pé a fi bàá jẹ́ ayé ò ní túmọ̀ lọ́hùn ẹ ti mọ àwọn ìyá olórí ibú tí wọ́n ṣorí ibú ní Amẹ́ríkà tí wọ́n ń ṣàlẹ̀ kiri ẹgbẹ́ títì irú wọn ni o ó ti yé so kò ń ṣe pé bóyá nítorí wà lọ́rùn yẹn ayé ẹ̀ wá nítumọ̀ kò nítumọ̀ rárá so torí ẹ̀ ẹjọ́ nítorí tọ́lọ́run ẹ má jẹ́ àárí ọ̀rọ̀ ìyá ìbí ẹni rí kìíní ọlọ́dẹ orí ẹni tó bá ti ní nǹkan ní kìíní bó ti máa ń rí ni allegedly ń tá a gbọ́ ni wípé ìyá yìí òun ló bá yé ọkọ ẹ̀ jẹ́ allegedly tá a gbọ́ ni òun òun ló bá yé ọkọ ẹ̀ jẹ́ táyé ọkọ ẹ̀ ò fi nítumọ̀ òun ló bá yé àwọn ọmọ ẹ̀ jẹ́ allegedly gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ táyé àwọn ọmọ òfin nítumọ̀ mọ́ òun náà ló dànù ẹbí ọkọ ẹ̀ rú tí àwọn ẹbí ọkọ tí wọ́n fi kẹ̀yìn sí allegedly ṣẹgbárí gbogbo orí ibú tó ń ṣe lórí social media yìí wọ́n ní ngbà tí according to ohun tá a gbọ́ ni o allegedly ni o wọ́n ní nígbà tí gbogbo àwọn tí àwọn ayé kẹ̀yìn sí tán òun ló bẹ̀rẹ̀ sí ní ṣe bí ọlọ́dẹ orí lórí social media so ẹ má jẹ́ ká rí ká bínú tẹ́yìn náà bá wo ohun tó gbé sọ́rùn ẹ rí i pé ṣéènì ajá ló gbé sọ́rùn lẹ fi máa mọ̀ pé kì í kò ní ìtumọ̀ nínú ayé so ẹni tí ò bá wá ní ìtumọ̀ tó máa wá parọ́ mọ́ mọ́ Ògbómọ̀ṣọ́ tá máa bá wí tá máa wá bínú kò yàtọ̀ sí Subaru ó ti yé irú wọn máa ń sọ̀rọ̀ kó jẹ ni ẹ jẹ́ kára fílẹ̀ kó máa ṣorí ibú ẹ̀ lọ ó ti yé kò gbogbo ohun tó ṣe náà kí ló fi dà kò dà nǹkankan náà so kò dẹ̀ tú nǹkankan lára ìmọ̀ọ́mọ̀ àgbà l'Ògbómọ̀ṣọ́ ìmọ̀ọ́mọ̀ àgbà l'Ògbómọ̀ṣọ́ lágbára Ọlọ́run irọ́ tó máa jọ yín Ọlọ́run ò ní jẹ́ ká yóò pamọ́ yín o lágbára Ọlọ́run ẹ̀ nira kó bá o gbogbo ẹni tó bá wá lóun fẹ́ kó bá yín àtòun àtọmọ ẹ̀ àtìran rẹ̀ àtọkọ ẹ̀ àtẹbí rẹ̀ la yóò máa kó bá lágbára Ọlọ́run gbogbo wọn ni wọ́n kó sínú àkóbá Ọlọ́run wá ní dójú àdúrà tí kò sí ní dójú àdúrà tí gbogbo àwọn tá a dúró tì mọ́ Ògbómọ̀ṣọ́ tá a nífẹ̀ẹ́ wọn Ọlọ́run ní dójú àdúrà tí wọn ṣe rí ìyá yìí olórí ibú ìyá ni ẹ má jẹ́ àgbọ́ tiẹ̀ téèyàn bá ń gbọ́ tiẹ̀ kò ní nǹkan tó fẹ́ ṣe mọ́ o Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa o kọ́ńfọ́ọ̀tì wèrè ti balẹ̀ ayé ọkọ ẹ̀ jẹ́ ó wá fẹ́ ba ayé aláyé jẹ́ ayé tiẹ̀ ló padà bàjẹ́ Ọlọ́run níjó bàjẹ́ fún wa ọmọ ìpa kámẹ́rà.